Ilẹ̀ Yorùbá at war. À ń jagun lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí. Wọ́n dẹ̀ ń bò ó bí ẹni pé kò sógun. My question now sí gbogbo ọmọ Yorùbá òun ni wípé èèyàn mélòó ni ẹ̀mí ẹ̀ máa bọ́ ká tó rí solution sí ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá. Wọ́n tún ti gbé ọba kan. Ondo is under siege. Ọ̀yọ́ again is under siege. A dẹ̀ ń pretend bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Yet Governor Borno ló tún wò sùn. Ó lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Borno government integrates 720 former Boko Haram insurgents. 720 Boko Haram insurgents was reintegrated. 992 wives and 2,050 children into society. Kò ṣọ́ọ̀kì yín, tí ò bá ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì èmi Yorùbá wuyì. Wọ́n ti gbé ọba lẹ́nìí nísìn. Ọba tí wọ́n gbé ní Láyínká ní Kwara State, ẹ mọyì oṣù tí ọba lò níbẹ̀. Wọ́n padà pa ọba Láyínká ní Tàbánù after 21 million naira ransom. Olórí sójà òun náà kú sí wọn lọ́wọ́ báyìí nísìn. Now àwọn tí wọ́n ń pààyàn yìí wọ́n tún kó wọn padà sínú ìlú, wọ́n ń gbé Kùránì lé wọn lọ́wọ́. Ṣógun ò ti dé báyìí? Ṣé wàhálà ò ti dé báyìí? Ṣé ṣó pé a máa jagun nílẹ̀ Yorùbá? Tó wá yà mí lẹ́nu ni wípé àwọn bandits pè láti inú igbó. Àwọn ṣé bandits ni wọ́n àbí terrorist? Wọ́n pè láti inú igbó. Bí wọ́n ṣe wá pè láti inú igbó, bandits tó kọ ilà gbọ̀nràngbọ̀nràn sí ẹnu, tó kọlà agbésùmọ̀mí gbọ̀nràngbọ̀nràn sí ẹnu, ẹgẹ́sì èdè tó ń sọ o. Terrorist tó kọ ilà gbọ̀nràngbọ̀nràn sí ẹnu, ó pè ní fídíò call. Ẹ bá mi gẹ́ẹ̀sì èdè tó ń sọ. Yorùbá ló ń sọ o. Yorùbá ló ń sọ o. Ṣáà ti kẹ́ran mérò báyìí. Ṣé wàhálà ò thank you I am on live show. Ṣé wàhálà ò ti wà báyìí? Kan àti mi. Okay, mo kọ́ mo ṣáà change ẹ̀ ní orí kò change. Ṣé wàhálà ò ti dé báyìí? Now, àwọn tí wọ́n tú kalẹ̀ yìí nísìn 720 Boko Haram wọ́n ti pààyàn. Ìjọba Nàìjíríà dáríjì wọ́n kó wọn sínú society. 720. Wọ́n kó àwọn ìyàwó wọn 992 àti àwọn ọmọ wọn 2,050. Ọmọ Boko Haram 2,050 ọmọ wọn pẹ̀lú ìyàwó wọn 992 pẹ̀lú àwọn tó ń jẹ́ Boko Haram gangan tó ti pààyàn 720. Wọ́n dá wọn padà sínú ìlú. Boko Haram 720. Ó lẹ́ ń wò lójú àwòrán yìí o. Wọ́n gbé Kùránì lé wọn lọ́wọ́. Wọ́n ní kán búra wípé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn tó ń búra last month, àwọn ni wọ́n gé orí sójà ní last week. Wọ́n tún wá mú lẹ́nìí, wọ́n tún wá kó àwọn míì náà, wọ́n tún dá àwọn kalẹ̀. Wọ́n ní kó máa lọ lálàáfíà. Ọkọ̀ 720.
ìyàwó 992 ọmọ 2050. ẹjọ ọmọ mélòó ni Boko Haram kọ̀ọ̀kan bí? ọmọ mélòó ni Boko Haram, mi ò lọ sí school o, ni Boko Haram kọ̀ọ̀kan bí? ìyàwó mélòó náà fẹ́? báwo lọkọ ṣe jẹ́ 720 tíyàwó jẹ́ 992 tí àwọn ọmọ jẹ́ 2050? wọ́n ní kó máa padà bọ́ sínú ìlú o, wọ́n ní kó padà wá sínú ìlú o. now ọba tí wọ́n jí gbé nì, àwọn ilẹ̀ ń wò yẹn, kábíyèsí ní Oǹdó ni wọ́n ti jí kábíyèsí gbé. Oǹdó ni wọ́n ti gbé kábíyèsí. ẹni tó bá jẹ́ Kìṣí Ọ̀yọ́, gbogbo sáìdì Kìṣí yẹn, Ìgbòho road is blocked. wọ́n ti block gbogbo ọ̀nà because àwọn ará bí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. wọ́n ti block everywhere, so find another route if you are going to Ọ̀yọ́, Ìgbòho, Kìṣí and so. wọ́n ti block everywhere. Ekiti is under siege. Ondo is under siege. kábíyèsí náà jí gbé nì. kábíyèsí wa ló dá bí ẹgbára yà, àwọn bàbá dẹ̀ máa ń da. ọmọ Yorùbá máa ń fàìn. a máa ń fàìn nílẹ̀ Yorùbá tọ́jú máa gbà wá kalẹ̀ bá tún ti rú ọba míì lọ́ba láyé ká tán gbé lọ láti oṣù méjì sùn. òkú ẹ̀ náà padà gbé fún wọn nínú, wọ́n padà sọ pé ó ti kú níjẹta lẹ́yìn 21 million naira ransom. kábíyèsí náà tún gbé lọ lóńdó yìí. So let me just put this. If you are going on Kìṣí is locked down. Onlewo lórí page nìyẹn. Bandits are operating in Ìgbẹ́tì. So that's Ìgbẹ́tì. So Kìṣí, guys, let's be careful now. God will save us. Alert. Kìṣí is currently under lockdown. I have the video here. I'm going to play the video for you. Okay, thank you. Let you show you. Oh, let me put it on you, please. Let's play it. Tẹ̀rí nínú wa. Yàrá mi rìn gan. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ kó jáde. Farouk. Farouk sáwọn sí láòdù o. ẹ ti rí nílẹ̀ Yorùbá àti dáràn. Yàrá mi rìn gan. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ kó jáde. Farouk. Bandits operate ní Ìgbẹ́tì Ṣíkíṣí ẹjọ́ torí tọlọ́run gbogbo owó tó bá ń bóyá láti Kìṣí sí Ìgbẹ́tì ní àbá ti Ìgbẹ́tì sí Kìṣí ẹjọ́ ẹ sọ fáwọn èèyàn yín tó bá ń lọ láti gbogbo ọ̀nà ẹjọ́ kánjọ́ torí tọlọ́run kán stop travel for now ẹjọ́ nítorí tọlọ́run àwọn lára àwọn tí wọ́n ṣe lọ́sẹ̀ lélẹ́yìí èèyàn kan ti kú láàrin wọn àwọn yòókù wà lọ́sípítà kọ́lọ́run ṣàánú wa o kọ́lọ́run ṣàánú wa àkọ́lọ́run. bàbá ń bàbá ẹni tó ti Mẹ́kà dé ẹni tó ti Mẹ́kà dé náà lọ kí o wọ́n ti pa bàbá ń bàbá o Ìgbẹ́tì sí Kìṣí Ọ̀yọ́ state again ọlọ́run bá wa aṣọ yìí o bá wa aṣọ́lẹ̀ Yorùbá o ọlọ́run bá wa aṣọ ilẹ̀ Yorùbá. They are operating badly ní Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn bandits operate ní Ìgbẹ́tì Ṣíkíṣí ẹjọ́ torí tọlọ́run gbogbo owó tó bá ń bóyá láti Kìṣí sí Ìgbẹ́tì ní àbá ti Ìgbẹ́tì sí Kìṣí ẹjọ́ ẹ sọ fáwọn èèyàn yín tó bá ń lọ láti gbogbo ọ̀nà ẹjọ́ kánjọ́ torí tọlọ́run kán stop travel for now ẹjọ́ nítorí tọlọ́run àwọn lára àwọn tí wọ́n ṣe lọ́sẹ̀ lélẹ́yìí èèyàn kan ti kú láàrin wọn àwọn yòókù wà lọ́sẹ̀. bàbá mi bàbá ó lọ kẹ́ni tó ti Mẹ́kà dé ní kọ́ ló má jẹ́ àṣìrìn wọ́n lọ kẹ́ni tó ti Mẹ́kà dé ọlọ́run má jẹ́ àṣìyàn kí o tí wọ́n bá lọ kẹ́ni tó lọ sí Mẹ́kà ń sìn wọ́n á ní bóyá ó ń bínú orí àbí kí wọ́n máa ń sọ ó ń bínú orí ẹni yẹn ni lọ́mọ àyẹ̀ká ṣìrìn wọ́n ti pa wọ́n ti gbé àwọn kan wọ inú igbó láti Kìṣí. Now fídíò tí mo fẹ́ play fún bandit tó ń sọ Yorùbá
Yo. Láfíà àjàmọ́. Mungu. ẹ wo bandit pẹ̀lú ìlà lójú. Ó dẹ̀ gbé cross belt irinṣẹ́ burúkú ó gbé kọ́rùn. Ó dẹ̀ ń pe èèyàn ní fídíò call. Aṣọ Yorùbá fún yín sìn àti dáràn o. Ọlọ́mọ jẹ́ ká dáràn o. Láfíà àjàmọ́. Mungu. Aboki. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ kúṣẹ́ o. Ẹ káalẹ́ o, àkúṣẹ́ o, báwo ni àwọn kọ́ ló ń kọ́? Why you put maka Yoruba? Da wanda ji turanci nan. Kai, this is my oga no get English. Me English, ni bana jin turanci kuma. Ni bana jin turanci. Ba ka jin English? Labari ne, kana jin English? Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba? Sai Yoruba baja ko? Ba Yoruba. Sai Hausa sai Hausa. Sai Hausa. Sai Hausa. Ogaya. Sai Yoruba baja ko? Ba Yoruba. Yorùbá jẹgbajàgbá. Ẹgbẹ́ Yorùbá tó ń sọ̀rọ̀ àti dáhùn. Káalẹ́ o. Káalẹ́ o. Àkúṣẹ́ o. Ẹ káalẹ́ o, àkúṣẹ́ o, báwo ni àwọn kọ́ ló ń kọ́? Why you put maka Yoruba? Àti dáhùn. Da wanda ji turanci nan. Kai, this is my oga no get English. Me English, ni bana jin turanci kuma. Ni bana jin turanci. Ba ka jin English? Bana jin. Labari ne, kana jin English? Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba? Sai Yoruba baja ko? Ba Yoruba. Sai Hausa sai Hausa. Sai Hausa. Sai Hausa. Ogaya. Da ka pa Yoruba, mun baka Yorubanci ba. Ya jama'a. Ìyá mi Abdulsalam Afusatu Olúwakẹ́mi. Ẹ ṣé. Ó dẹ̀ dùn mí mi rántí ẹni tó wá sórí orí TikTok níjẹta yẹn. Wọ́n ní ma'am, do you remember the VN you play 2 days now? Pé over 300 ni wọ́n ti wọ Ìgbẹ́tì, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Èmi ti gbàgbé pàtí ẹ̀ play voice note tí wọ́n ní over 300 tí màá kàn sọ lórí TikTok pé mi ò mọ̀ nǹkan tí mò ń sọ, irọ́ ni mò ń pa. Káì ẹ̀yin fáǹsì yìí wàhálà ẹ ṣe gan ni fún bẹ́ẹ̀ tí ẹ̀ rántí pé mo play ẹ̀ ní ìjẹta tí wọ́n ń bọ̀ lẹ́nìkan pè ló sọ pé wọ́n ti wọlé o over 300 ọ̀nà Niger State ni wọ́n ń gbà bọ̀ a play ẹ̀ níbi bíi kí ló orúkọ tó sọ pé à ń parọ́ yẹn náà ṣe lè rántí orúkọ onítàn lórí TikTok ẹnìyẹn ní ìmọ̀ kan tí mò ń sọ pé mò ń parọ́ Ìgbẹ́tì rẹ o Oníkìsí Ìgbẹ́tì is now currently on lockdown. Oni Kìsí Ìgbẹ́tì is currently on lockdown today. Ìyàwó Afusat mi mọ bínú mi ṣe dùn tó pẹ̀lú nǹkan tẹ́ rán mi létí. Mi mọ bí inú mi ṣe dùn tó. Tó bá ń bọ̀ a máa gbọ́, a máa wá sọ fún yín, ẹ máa bú wa. Tó bá ń bọ̀ a máa gbọ́, a máa wá sọ fún yín, ẹ máa bú wa. Ẹ ráyè wa, èmi ò bínú, ó ti mọ́ra. Kọ́lọ́run ṣàánú wa o, Ọlọ́run. Kìsí Ìgbẹ́tì yẹn wá lélẹ̀ báyìí. Ní Ìgbẹ́tì ṣìkìṣì. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo owó tó bá ń bóyá láti Kìsí sí Ìgbẹ́tì ni àbá ti Ìgbẹ́tì sí Kìsí. Ẹ jọ̀ọ́ ẹ sọ fáwọn èèyàn yín tó bá ń lọ láti gbogbo ọ̀nà yẹn, ẹ jọ̀ọ́ kán jọ̀ọ́ torí t'Ọlọ́run, kán stop travel for now. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run àwọn lára àwọn tí wọ́n ṣe lọ́sẹ̀ lélẹ́yìí èèyàn kan ti kú láàrin wọn.
àwọn yòókù wà lọ́sítà kọ́lọ́run ṣàánú wa o kọ́lọ́run ṣàánú wa máa tẹ̀ ń wò ní ẹsẹ̀kẹsẹ̀ lòun ti kú tiẹ̀ àdé ń sọ níjẹta lórí ètò yìí wọ́n ní rọ́lá ń pa àná ti wọlé o ibi báyìí náà ń gbàbọ̀ o ibi báyìí náà dé o wọ́n ní rọ́lá wọ́n ní ká gbẹnu sọ̀hún wọ́n láàmú kan tá à ń sọ gbẹnu ẹ sọ̀hún wọ́n máa yóò mọ̀ kan tó ń sọ ni èmi ò kàn tiẹ̀ rántí mọ́ ìwé mi tèmi èmi ti sọ mo ti mẹ́nu kó mi kí ló orúkọ ẹ nìyẹn I just want somebody to remind me tí bá rántí orúkọ ẹ mo lè táàgì ẹ̀ sí kó wá wo ohun tá a sọ ní ìjẹta pé tó padà ṣẹlẹ̀ lónìí ọlọ́run á ṣàánú fún wa ọlọ́run ọba ó máa ṣe àánú fún wa and you know what nǹkan tí mo rò nípa tó ṣẹlẹ̀ má ṣe padà play fúlàní yẹn fún yín ọ̀rọ̀ orí ọmọ àmì tí mo sọ ń jọ o let's bring him up again. wọ́n ṣẹlẹ̀ lénìí ní ìjọba àbílẹ̀ ìtẹ̀síwájú agbègbè kan tí wọ́n ń pè ní kọ̀ọ̀mù wọ́n jí èèyàn kan gbé ní àwọn aráàlú yẹn àwọn ọdẹ wọ́n bá ṣe bí akin wọ́n ṣe dáadáa wọ́n bẹ́ síta wọ́n wọnú igbó lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé lọ òní ni mò ń sọ òní wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé yẹn lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn àwọn yẹn jẹ́ òríjínà Yorùbá ó ní àwọn ọdẹ tí wọ́n wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé bí wọ́n ṣe ń yìnbọn làwọn náà ń dábọn padà sẹ́ẹ̀sì wàá mọ̀ pé ìbọn tiwọn kò dàbí ìbọn àwọn ajínigbé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ajínigbé wọ́n rí ẹni tí wọ́n gbé wọ́n rí wọn jágbà ṣùgbọ́n wọ́n ti rí kán tó débẹ̀ ọ̀tá ti fẹ́ tán lọ́wọ́ wọn wọ́n wá ní kẹ́nìkan padà wá nù wọn kó lọ síbi tí nẹ́tíwọ̀kì wà wọ́n wá pe ìlú pé ọ̀tá ti tán ọ̀tá táwọn kó lọ ti tán o kí wọ́n bá wọn wá àwọn ọmọ kan kí wọ́n gbé ọ̀kadà kan lọ bì kan ládùúgbò yẹn kan lọ bá wọn ra ọ̀tá wá àwọn sì tún jagun lọ wọ́n rí ọ̀tá lóòótọ́ wọ́n ra ọ̀tá ìgbà tí wọ́n rọta tán wọ́n bọ́ sórí ọ̀kadà wọ́n bọ̀ wọn àti ìdé ìlú padà ọwọ́ àwọn ọdẹ ti tẹ àwọn ó ti tẹ ẹni tí wọ́n jí gbé wọ́n mú wọn sá padà bọ̀ àwọn ajínigbé náà sì yìnbọn sí wọn wọ́n ti wá ní kíkànnù wọn kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ kó tètè rí ọ̀tá gbà ṣùgbọ́n wọ́n sàmú ẹni ẹ wọ̀lú ìgbà tí wọ́n fi mú wọ̀lú àwọn ọlọ́pàá ti dá ọ̀kadà tó gbé àwọn tó lọ rọta dúró lójú tọ́dẹ̀ ránṣẹ́ ọ̀tá wọ́n ti dá wọn dúró ọlọ́pàá mú wọn níbo wọ́n ti rọta ẹ mọ ọta kátríjì ọta tí wọ́n máa ń rọ sínú nǹkan ti páò kóòkóò la mọ̀ pé tó bá ti jáde lẹ́ẹ̀kan wọ́n ṣe fi míì sí ìmíì méjì ìmọ̀ lẹ́nu méjì wọ́n fi méjì sí ọta ìbọn kátríjì yẹn ọlọ́pàá mú wọn ọlọ́pàá kó wọn wọlé àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọdẹ tó rán wọn ṣẹ́ àsìkò yẹn làwọn èèyàn ń jubiléètì pé wọ́n ti mú ẹni tí wọ́n gbé o wọ́n ti mú o wọn rí kọ́ọ̀lù wọn gbé náà fi dé tọlọ́pàá gbàtà àwọn ọdẹdẹ náà rántí pé àwọn táwọn ránṣẹ́ kọ́ wọ́n wo kọ́ọ̀lù wọ́n rí pé àwọn rí bí kọ́ọ̀lù wọn tó pọ̀ wọ́n pè wọ́n ọlọ́pàá ló gbé àwọn ọdẹ wá kóra wọn lọ tọlọ́pàá pé àti rẹ́ni mú ẹni tí wọ́n jí gbé ní àti lọ rescue ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tá a ránṣẹ́ lẹ mú ọta tá a lò fáwọn tá a fẹ́ ọta tán lọ wà wá lá ní wọ́n rọta wá àwọn ọmọ ọdẹ nì àwọn ọlọ́pàá fún wọn lẹ̀ wọ́n ti gbé wọn wá bàdàn báyà láti kọ́ wọn arọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa ṣèwádìí dáadáa tó bá jẹ́ pé irọ́ ni tó yẹ pé ṣẹ́wọ̀n pé láàrin wa náà agbódegbà wà fún àwọn tí ń jiyàn gbé tó bá ṣe pé agbódegbà ni wọ́n ẹ má fi wọ́n lẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ẹ find out pé ọmọ ọdẹ ni wọ́n lóòótọ́ ẹ dákun ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí a lè encourage àwọn local hunters àwọn ọdẹ wa yìí tí wọ́n ń jà fitafita. ṣe bẹ́ẹ̀ ti gbọ́ that same ìjẹta yẹn náà la play fídíò Alhaji Oríyọmí Hamzat yìí o tí àwọn ajínigbé wọ ìlú Kọ̀mú that same Ọ̀yọ́ state tí wọ́n wá jí àwọn èèyàn gbé tí àwọn ọdẹ àwọn ọlọ́pàá ń pariwo èèyàn bọ́dẹ wá dìde èèyàn ọdẹ dìde Sunday Igboho nìkan ọdẹ dá ṣe àwọn ọdẹ dẹ̀ dìde wọ́n dẹ̀ lé wọ́n yìnbọn sáwọn ọdẹ àwọn ọdẹ náà yìnbọn padà ìgbà tó rí wípé àwọn ọdẹ yìí ìbọn òwò ara wọ́n ń láti ju ẹni yẹn kalẹ̀ bẹ̀tí kí wọ́n tó dọ́dọ̀ wọn ìbọn ọta àwọn ọdẹ ti tán àwọn ọdẹ wọ́n wá pè kan lára àwọn ọmọ wọn pé ẹ̀yà bíi méjì ẹ lọ sí gbòòrò ẹ lọ ra ìbọn ọta ìbọn fún wa àwọn ọta kátríjì ni o wọ́n fi pọ̀ pèkúté pọ̀ yà
àwọn ọ̀tá tó lè fèsì àwọn ajínigbé tó bá ti pé àwọn bàbá yẹn wọ́n jẹ́ bàbá wa tẹ́ pé wọ́n ò gba ẹ̀sìn. Àwọn báwo làwọn ọlọ́pàá ṣe mọ̀ wípé àwọn tí wọ́n lọ ra ọ̀tá wọ́n lọ ra ọ̀tá? Báwo làwọn ọlọ́pàá ṣe mọ̀? Wọ́n wá lọ wèlé àwọn ọmọdé wọ́n mú wọn. Ẹ mọ̀ pé wọ́n ti kó wọn kalẹ̀ nísìn. Ní èní tí wọ́n á jí ọba gbé ní Ọ̀wọ̀ nísìn tí wọ́n tún wọ kìsí ìgbẹ́tì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn. Ẹjọ́ lé ní 14th of June 2026 ọdẹ wo ló máa jáde? Ọdẹ wo ló máa padà wá jáde wá rescue àwọn tí wọ́n ń jí gbé? Ọdẹ wo ló máa dìde nísìn nígbà tí àwọn ọdẹ tí wọ́n dìde níjẹta tí wọ́n ti kó wọn tí wọn ò dẹ̀ tí fi wọ́n sílẹ̀ dì sí? Ṣé kìí ṣe wípé plan work kìíní láti pa gbogbo ọmọ Yorùbá tán? Ṣé lè ò máa jọ plan work lójú èmi àti yín? Ẹ jọ. ọ̀dọ̀ wa ti dàrú báyìí o. Máì ti sọ̀rọ̀ kíbi tó dàrú. À ń fi àsìkò yìí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá. A bẹ̀ yín torí Ọlọ́run. Ní ẹ má ṣèwádìí o. Ṣùgbọ́n tẹ bá rí wípé lóòótọ́ àwọn bàbá wa yìí wọ́n lọ rescue ẹni tí bandits jí gbé ni. Ẹ bá wa fà wọn ọdẹ wálẹ̀. Àbí ìjọba ò lè protect wa, a tún gbọ́dọ̀ protect ara wa. Ìjọba ò lè defend wa, a tún gbọ́dọ̀ defend ara wa. Ogun máa dé ńlẹ̀ Yorùbá. Ogun máa jà ńlẹ̀ Yorùbá mọ̀ dáràn. Ẹjọ́ à ń fi àsìkò yìí ẹ bá wa bẹ̀ wọ́n. Mo mọ̀ pé ló ń bí yín ẹ̀fẹ́ kọ kọ́mẹ́ǹtì ṣùgbọ́n bá wa bẹ ìjọba Tinubu àti iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n jọ torí Ọlọ́run àmọ̀pá àlágbára. Ẹ jẹ́ ká dìfẹ́ǹdì ara wa. Àwọn ọdẹ yìí sì ẹ̀ fún wọn ládàá, ẹ̀ fún wọn lọ́bẹ, ẹ̀ fún wọn lẹ́tù. Owó wọn ni wọ́n jọ fi ra ọ̀tá tó fẹ́ fi sínú kátírìjì tí wọ́n dẹ̀ mẹ́sọ̀ pé àwọn rescue ẹni tí wọ́n rescue wálé. Ẹ̀yin náà wo ọba tí mo ṣó nísìn. Tí wọ́n ti kó bí ààrẹ kó àwọn ọdẹ wa ni irú ọba ìmọ̀ tó wọlé sí ọba nírọ̀lẹ́. Ṣé ọba àwọn ọdẹ tó wà ládùúgbò ó yẹ kí wọ́n lọ rescue ọba ni? Kódà wọ́n yìnbọn fúyàwó ọba. She is over 60 years. Wọ́n yìnbọn fúyàwó ọba lápá. Bóyá òbí àyàwó ti kú ni wọ́n ṣe wọ́ ọba wọgbó lọ. Wọ́n lórí adé òun sùn ta. Orí adé ti ń sun fọ́rẹ́sì báyìí. Ìkàdé tí wọ́n gbé lọ tó padà láàyè. Ẹjọ́ abẹ̀yìn ni. Ẹ má bínú. Àwọn ọ̀pá ìrìn Ọlọ́run gbágbára fún. Ẹ̀yin Ọlọ́run gbógo fún. Bá wa release àwọn bàbá wa tí ẹ kó ẹ̀yin ọlọ́pàá. Bandit ò lè máa pa wá kẹ́yìn ọlọ́pàá tó máa arrest wa pa defend ara wa. Adaràn. Ogun dé. ọ̀dọ̀ wa ti dàrú báyìí o. Gálàjì làwọn báyìí ọ̀dọ̀ wa ti dàrú o. Ó ní o. Tí gbogbo ọ̀la ti ń gbóhùn gan o. Gbogbo àwọn tó dẹ̀ ń bọ̀ wọn ti gbọ́n fọ́ táyà wọn. Àwọn tí wọ́n bá gan wọn ti rush àwọn yẹn lọ sílé báyìí. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa. Gálàjì ti ṣe Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run má jẹ́ kó kú. Ọlọ́run má jẹ́ kó kú. Ẹgbẹ́ ti wà busted. Ọlọ́run ṣàánú wa. Ìjọ wọn ti bọ́. Wọ́n ti bust everywhere but ti jájà ni. Àwọn ẹ̀yẹ̀yẹ̀ wa defend ara yín. Ẹ̀yẹ̀yẹ̀ wa defend ara yín. Àwọn tí wọ́n defend rè yàn tó defend ní nísìnyí wọ́n ti kó lọ yìí o. Bí la fẹ́ ságbà. Àwọn tí wọ́n dẹ̀ rescue ẹ̀ tán jí gbé. Wọ́n rescue àwọn ọdẹ yẹn gbà. Wọ́n gba àwọn méjì tán jí gbé. Wọ́n gba àwọn wálé. Ọlọ́pàá ti wá pa àwọn ọmọdé lọ o. Tinubu ló wà ń bẹ̀ o. Àkọ́bí ọmọ lọ́dọ̀ sílẹ̀ jàmà ló wà ń bẹ̀ o. ló wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí. ọmọ mẹ́ta àti ìyàwó mi. ọmọ yín àkọ́kọ́ ọdún mélòó? ọdún méjì. ọmọ ọdún méjì. ọmọ yín ẹlẹ́ẹ̀kejì. ọmọ ọdún mẹ́rin. ọmọ yín ẹlẹ́ẹ̀kẹta ọdún mélòó? 8 years and a half. ìyàwó yín náà wà ńbẹ̀ báyìí. bẹ́ẹ̀ni bàbá. láti 46 days lọ́dọ̀ ajínigbé èyí tún kán lẹ́sẹ̀. ẹ̀yin lẹ sọ pé. Mo fẹ́ kọ́ bá mi gbọ́ iye ọmọ ọdún àwọn tí wọ́n jí pé wọnú igbó o. So kọ́mẹ̀ntì ló máa jẹ́ kí n fi mọ̀ wípé ẹ wà pẹ̀lú mi.
ẹ bá mi gbọ́ iye ọdún éèjì àwọn tí wọ́n jí àwọn ajínigbé jí gbé for the past 46 days. ilẹ̀ Yorùbá inú ogun la wà o, inú ogun gidi la wà. ọmọ yín mélòó ló wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí? ọmọ 3 àti ìyàwó mi. ọmọ yín àkọ́kọ́ ọdún mélòó? ọdún 2. ọmọ ọdún 2. ọmọ yín ẹlẹ́ẹ̀kejì ọmọ ọdún 4. ọmọ yín ẹlẹ́ẹ̀kẹta ọdún mélòó? 8 years and a half. ìyàwó yín náà wà ńbẹ̀ báyìí bẹ́ẹ̀ni bàbá. láti 46 days lọ́dọ̀ ajínigbé. èyí tó kán lẹ́sẹ̀, ẹ̀yin lẹ sọ pé ẹ lọ rèé gbé pásọ̀ yẹn nínú ẹ̀jẹ̀. ẹni ńgbà tí ẹ tún gbé pásọ̀ yẹn lọ láti du ẹ̀mí ẹ̀ dáadáa. nínú àgbàlá ìjìlá bẹ ọlábàánú church nínú mission àdègbé lẹ́yìn machine mo ṣe ń lọ nìyà náà ju èmi tó ń dájẹ́ tí wọ́n náà pẹ̀lú pásọ̀ wọn àti pásọ̀ tó yìnbọn ẹ̀tẹ̀ wá sórí ìjọ so ànájú ẹsẹ̀ mi náà tó kàn lọ́nà. ẹlẹ́ẹ̀dọ́sibítà pé ẹ bẹ́yẹ lọ́sibítà. àbíjẹ́ hospital iye ní èdè méje àbá dókítọ̀ àpè dókítọ̀ náà wà ní jèrò ilé ìjìlá bàbá yìí èèyàn tán láyé ó ní jù ní èyí méjì kẹ́ bá tọ́jú ẹ̀ ó ní oríjì olóhùn àwọn náà ò lè wá àwọn nọ́ọ̀sì tó wà bẹ́ẹ̀ náà ààrẹ níbọ̀dì létà ni nọ́ọ̀sì kan wá dé ló sá dé gidigidi kí ló ṣẹlẹ̀ ẹ wò lẹ ẹwẹ̀ gẹ́lẹ̀ ẹ wà wọ èèyàn wa bọ́n ṣe rí ẹ bá wa dá sí ọkùnrin yìí ìpínlẹ̀ kan onídọ̀tọ̀ sí dára nì ó tẹ̀ wá bọ́ ágù pé ẹ ti bíbá ẹ náà wà ó sì ń bíbá ẹ ṣe bí pàtàkì ìlànà àbẹ́ níbọ̀dì ní hospital yìí pa ibẹ̀ sí náà gíìmù yẹn àdánjù làwọn gbé fásitì ọkùnrin bẹ́ẹ̀ bàbá gbé ó da ìdúdùn private officer tó wà lóògùn bọ̀dù ká tó kúrò bẹ́ẹ̀ pásitì rẹ̀ ti ń gas ká tó kúrò bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ti ń fò bàtà gbé dé lóògùn ní private hospital yẹn àtàgbé wọlé but kò tó kan bí 2 minutes nígbà tó gbébọ̀ tó dẹ̀ kú. sáà nígbà tẹ́ ẹ padà dé ṣọ́ọ̀ṣì ẹ wá lẹ́ẹ̀mọ̀ pé ẹ̀yin ni wàhálà gan dé bá. bẹ́ẹ̀ ni sà. ọmọ yín mélòó ló wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí? ọmọ 3 àti ìyàwó mi. ọmọ yín àkọ́kọ́ ọdún mélòó? ọdún 2. ọmọ ọdún 2. ọmọ yín ẹlẹ́ẹ̀kejì ọmọ ọdún 4. ọmọ yín ẹlẹ́ẹ̀kẹta ọdún mélòó? 8 years and a half. ìyàwó yín náà wà ńbẹ̀ báyìí bẹ́ẹ̀ ni bàbá. láti 46 days lọ́dọ̀ ajínigbé. èyí tó kán lẹ́sẹ̀, ẹ̀yin lẹ tún du ẹ̀mí pásọ̀ tún kú tí wọ́n fìbọn pa nínú ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni. kí lẹ wá fẹ́ báyìí bàbá? ọmọ 3 wà ńbẹ̀ báyìí, ọmọ ọdún 2, ọmọ ọdún 4, ọmọ ọdún 7 pẹ̀lú ìyàwó yín. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà àwọn Christian Association of Nigeria àwọn tó lọ́wọ́ ṣẹ́gun ọ̀là fún lẹ́kìtì tọ́jọ́ ní gbogbo Nàìjíríà kan ṣàánú wa àwọn bàbá Adébóyè bàbá Kúmúyì ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Christian ilé kan dá sí wa kan ràn wá lọ́wọ́ àwọn sẹ́nẹ́tọ̀ wa MOB àtàwọn náà tó kù àwọn rẹ̀ gbogbo ọ̀làbẹ̀ báwo lẹ́kìtì abẹ̀ wọn tó bá jẹ́ ìṣẹ̀lá ṣẹ̀ nílùú ẹ̀dá kan dáríjì wá bí àwọn ọmọdéṣẹ́ ni o bóyá ìjòyè ni o a lè sọ because ọ̀rọ̀ ó ti rí bákan lára wa àmọ́ bó ṣe rí rárá. wọ́n ní spíkà wa lẹ́kìtì wọ́n ní ẹ̀gbọ́n wọn lólórí àwọn kan lẹ́kìtì. honourable speaker sà ẹ káalẹ́ o ṣé dáadáa lẹ́wà honourable speaker ẹ káalẹ́ o wọ́n ní ẹ̀gbọ́n yín lólórí àwọn kan lẹ́kìtì ẹ̀yin náà sì dipò tó dára mú lẹ́kìtì ẹ̀gbọ́n yín náà dipò tó dára mú lẹ́kìtì ẹ bá wa wójútùú sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ yìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́dá oníyọ̀ yìí bàbá tẹ̀ ń wò yìí wọ́n ní ọmọ wọn 3 ẹ tún sọ bàbá. ọmọ 3 ló wà bẹ́ẹ̀. ọmọ àkọ́kọ́ ọdún mélòó? 2 years. ọdún 2. 4 years. ọmọ 4 years. 8 years and a half. 8 years and a half pẹ̀lú ìyàwó yín. ọmọ mélòó ló kù fún yín báyìí? ó kù ẹyọkan sílé. ẹyọkan ló kù sílé. ẹlẹ́yọkan yẹn gan ló jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé. ọmọ ọdún mélòó lòun? ọmọ 30 years lòun. òun jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé ni tó túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ ẹ ní láyé wọn bá kó lọ. ẹ̀yin tẹ́ ẹ tún gbìyànjú láti dóòlà ẹ̀mí pásítọ̀ ẹ tún lásídẹ́ǹtì ẹsẹ̀ ẹ̀yin tún kán. How can this happen to a man and at the end of the day ohun tí Nigerian government ṣe ni òbí ẹrí tí mo pèsè sójú kínní mo rò bóyá ẹrí nǹkan tí mo pèsè after tí wọ́n jíyàn gbé tí wọ́n pààyàn tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán Borno government reintegrate 720 former Boko Haram insurgents
992 wives àti 2,050 children ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà from Borno State ni wọ́n dà sáàrin ìlú pẹ̀lú owó taxpayers pẹ̀lú owó tax tá à ń san. Ẹ bá wa gbọ́n sókè àti gbé kọ́ yín máa sọ. Yes ma, ẹ kú iṣẹ́. Yes sir. Kẹ́rí ọ̀rọ̀ pé ká máa gbẹ̀jọba ká máa ṣe nǹkan tẹ̀ ká máa ẹ̀ṣẹ̀ máa wá ọlọ́pàá ìbáwọn fàwọn èèyàn wálẹ̀. Kẹ́rí téèyàn ò bá take a drastic step ẹ̀yin náà gan ẹ máa ń sọ wípé kì í ṣe ìjọba ló máa sọ gbogbo nǹkan tá a máa ṣe fún wa. Àwọn nǹkan kan wà sọ pé a máa di ojú síta máa ṣe. If not, wá yanjú wa tán ní kọ̀ọ̀kan èdè àwọn táyà ń pè ní láyọ̀ bàbá kò sí bàbá kankan kò sọ́ba kankan they are very useless.